ẹni o. Àṣà wa kò gbọ́dọ̀ parun. Oore àṣà ni ìṣẹ̀dálẹ̀ ni kó má bọ̀jẹ́ kó má ra kó má dàrú a kò má dìmẹ́rí òun rí iléeṣẹ́ ni iléeṣẹ́ ìran ẹni online broadcasting òun rà dúró òun o kó má dàrú kó má bọ̀jẹ́ káàkiri dédé akílẹ̀ Ìjẹ̀bú látòkèdélẹ̀ káàkiri dédé ilẹ̀ Rẹ́mọ a kò má dàrú kúnra àdáyébọ̀ má bọ̀jẹ́ kúnra ẹni kó má dàrú nàgbára Èdùmàrè òye yẹn rẹ̀ iléeṣẹ́ ìran ẹni online broadcasting ra wà rẹ ti ń gbẹ́ni ní kétékété iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ rẹ̀ ń gbé àṣà àtúnṣẹ̀dálẹ̀ àtúnṣe sí àwa Ìjẹ̀bú àti Rẹ́mọ jákèjádò àgbáyé jáde orú iléeṣẹ́ náà ń ra wáwé òun rà pọ̀lọpọ̀ ṣe máa ń sóyìnbó nígbà Rẹ́mọ róyìnbó kan náà ń wo mi títí ọmọ ìyá ọlọ́gẹ̀dẹ̀ ìwọ gẹ́nẹ́gẹ́nẹ́ run for minister for Ìjẹ̀bú affairs bó ń tún máa sọ ìwọ̀n for I will speak your language èdè wọn gẹ́nẹ́gẹ́nẹ́ ra mi sọ kọlọ́mbá ní ṣe o ní ìnìbá máa ti rẹ̀ àmárẹ̀ bá ti má rẹ̀ ulú ẹni àìsàn mi lọ́wẹ́ olùrà mi lọ́wẹ́ wà níwájú olùrànfọ́ ìlú Tàmàpàkò káàbà gbá ẹ̀pẹ́ ń wá kò dẹ́ ṣáà gba Ìjẹ̀bú-Òde wá káàbà ti kọjá ìmàgbọ́n àmàdé ìṣẹ́yọ náà ìṣẹ́ wa yìí àmúlọrí ìlú àmsọ̀wé ilé sàmsọ̀wé òrànfọ́ Òkè Àkó nọ́dọ̀ ọba Láìlúwà òjijì fìrí ọba rẹ̀ mìíràn kílẹ̀ mítìtì ìyẹn ọba Joshua Adénọlá Ọ̀ṣun Sami JP Rèṣì Aládékẹ́ ti Òkè Àkó ọmọ ọmọ aládékẹ ọmọ ọmọ pọnpọn lẹ́yìn Àwùjalẹ̀ ọmọ ọmọ gbẹdú ẹrẹdógún kọlọmọba Ẹlẹ́dùmarè kó má jẹ́ kí ìlú ìbọjẹ kó má jẹ́ kí ìlú ìdàrú òkè rẹ yẹn fọhùn òkè lókù ìlú ìmá lọ. ọmọ àgbàlagbà àwọn mi àmà kọtẹ kàìtẹ ìyanrìn àti fọ ìlú ní wà náyé kó má nẹbí ló ń ti wá òkú ní gúgùgù kó má nẹbí ló ń ti gù wá òun lè jẹ ká lọ rókè Àkó àdókè Àkó wọn gbà ní tọwọ́ tẹsẹ̀ nọkùnrin àti nobìnrin ìdánwò olóyè kábíyèsí fún ààrẹ àti ọ̀túnba mi kànrí wa níbi ọ̀túnba sanwó bọ́bá jọ̀lú ti lòkè Àkó wọn gbà ní tọwọ́ tẹsẹ̀ o nídìí wọn pátápátá rè ń gbà kẹ́kẹ́ níbẹ̀ kọlọ́mọba Ẹlẹ́dùmarè kò bá ní ṣe kó má jẹ́ kí lòkè Àkó kò bọ̀jẹ́ àdébẹ̀ a máa ṣeré ẹ máa dàrú àbí ọ̀nà kábíyèsí fọ kábíyèsí bẹ́ẹ̀ ti rẹ̀ kábíyèsí jẹ́ kó yẹ ní fọ Ìjẹ̀bú-Òde náà wọ́n ti kúrò fọnú kúrò náà ti Ìjẹ̀bú-Òde ó ń bọ̀ náà ọmọ jáde àràrọ̀ báwí náà mú kúrò ó ń lọ́rọ́dọ̀ ìbọ̀tún rẹ̀ kàn ní ọkùn ọwá náà ń débẹ̀ ìbọ̀tún rẹ̀ ìran pé ní ó fihàn náà ń dọ́dọ̀ yẹn kí yẹn wá sọ fún ọba arúgbó wa olóyè nílárúwọ wa wẹ́lẹ̀ dúró níbẹ̀wé kó má jẹ́ fọ alágbára méjì dúró lù ṣí kó wa bòmìnira la dúró sí ohun ìjẹ́ kó kúrò níbẹ̀ kò lọ rẹ gbé náà ń dé gbé ọwọ́n àgbàlagbà pòwe kan wọ́n ìwúne gbé kó nìyàn wúne gbé aláyàtì dáràn ẹgbẹ́ ní bàbá máa dé ṣó ń dé tẹrútẹrú kó dé tẹrútẹrú kó gbẹ́du kó lùlù kó mi ṣe dédé náà níbẹ̀ bó ń dẹ́ lùlù kí bàbá ẹgbẹ́ wa bọ̀ fọ́ ọgbẹ́niwe lùwẹ̀ wọ́n ń lùwà ìní ẹgbẹ́ ṣó máa tún palẹ̀ kó máa tún lọ ìbomìnira ó yẹ jẹ́ kó tún palẹ̀ kò ń wá òdebí kọ̀ọ̀rọ̀ fọ́ ìṣẹ́yọ ìwà ní kété ràbá kò ní màgbọ́n kàtúfà dé ìlú Òkè Àkó àdéta máa pako òde bẹ́ẹ̀ náà ṣe dẹ́ bẹ́ẹ̀ wọ́n mọ́rẹ́ fún ọmọ rẹ̀ kan lẹ́nu bẹ́ẹ̀ kò tó wá ṣáfàrà kó wá máa lọ lẹ́lẹ́lẹ́lẹ́ ròǹfùdé Òkè Àkó wọ́n máa débùtù wọn máa bàrọ̀ bá rí bá ìtàn ó ní orúkọ lókè Àkó mi jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tó rí fún wọn pè lókè Àkó náà máa débẹ̀ wọ́n bọ́ wọn kàn níbẹ̀ ẹ jẹ́ kí mi mú yẹn dá nítorí ènìyàn bá tọ́jú òwe ìmínú yìí wọ́n á gbọ́ ìdílé ẹ̀rù kábíyèsí dédé náà pátápátá ẹ̀tẹ̀lẹ̀ ní kálọ̀ bọ̀ kábíyèsí Aláìlúwà ọba Joshua Adénọlá Ọ̀ṣun Sami JP Aládékẹ́ ti Òkè Àkó kagbọ́ ọ̀nẹ́rùn kábíyèsí Aláìlúwà ìlú ní gúgùgù kò má nẹ̀ bẹ́ẹ̀ tí rẹ̀ wá Òkè Àkó bẹ́ẹ̀ tí rẹ̀ o èsì kábíyèsí rẹ̀. ọmọdádé kan ọmọ ẹkùn mọyàn ọmọ olówó dúdú náà pẹ́ ọmọ olówó ju èméjì ó jẹ́ tòde ó jẹ́ Àwùjalẹ̀ ó jẹ́ Dàgbúrèwé ó tún jẹ́ Àwùjalẹ̀ ọmọ pọnpọn lẹ́yìn Àwùjalẹ̀ ẹ̀rá wa ibà ẹni èbí àwa òun pè ní Jáde Àrà ọba Jáde Àrà wọ́n tún pè ní Ọ̀gbọ̀nràngúdàn ọba láéláé Èdèdọ̀wá kì n bá ń sọ ìtàn ẹ lọrẹ wàá rí bí àwọn ṣe débé Ìdọ̀wá náírà náà gbà débé ibà ní Èjẹládé kan ìdádù ilẹ̀ ìyẹn rẹ ọmọ Jáde Àrà kò débé ó kó àwọn èèyàn wá láti Ìjẹ̀bú-Òde wọ́n jọ settle down ríbi wọ́n ń báyé lọ ó bímọ méjì ìkíní wọ́n ń pè ní Ùṣẹ́núgà ìkejì wọ́n ń pè ní Nọ́ọ̀ṣẹ̀ ìṣìyẹn lọ fẹ́ kọ ní Ìdọ̀wá ọmọọba Ìdọ̀wá ló ń fẹ́ nígbà náà kò ń wá yá ọmọọba yẹn di ọba Ìdọ̀wá
so gẹ́gẹ́ bí àwọn ọba ti ń lágbára tó àkóyàwó òun nígbà yẹn ìyá wa rò pé òun ti jẹ́ ààyò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó òun wá díẹ̀ ní ẹ̀yìn wáyé kábíyèsí dẹ̀ èrè gbogbo wa òun fúnra àwọn ilé ọba ròun ti wá ọmọ ọba ròun wà ó padà sí ó kà kókó kọ́ ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta rògbìn náà ó kọ́ wọn padà ìkànnì wọn ń pè ní Ògùn yìí lò Ògùn láàrò àti Òṣìn láàrò mo sọ fún ẹ lẹ́ẹ̀kan pé aládékàn òrèdólùwẹ̀ kò ń kọ́kọ́ má bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ kò máa kúrò ní Ìjẹ̀bú Òde ó kọ́kọ́ lọ síbi kan náà ń pè ní ọkàn wa níbi tí cousin rẹ̀ gbèmṣe yes cousin rẹ̀ níjọba ní ọkàn wa nígbà yẹn ṣùgbọ́n ó rí i pé ibẹ̀ yẹn sàn òun dáa tó ọba kúrò ọba ń padà bọ̀ ó pa sọ́nà àdúgbò yẹn ó dé ìlú kan náà ń pè ní Égbè Àjìbá àwọn Égbè kẹrin wọ́n ń wù ní Égbè ẹni wù ní Égbè dáràn Égbè. Aláyélúwà. ìyẹn rí bàbá Égbè fọ bàbá Aláyélúwà jọ wà bá nínú àṣìwájú torí ojoojúmọ́ rẹ̀ ń jógbẹ̀dù níbí àkẹ́lẹ́ kọ̀ọ̀kan má jógbẹ̀dù ẹ̀ ṣùgbọ́n wọ́n ń pariwo nígbè o mo ṣe kúrò rẹ̀ kò ń bọ̀ ó dé ìlú kan náà ń pè ní Ìṣẹ́yọ̀ yẹn súnmọ́ ní níbí ó máa bọ́ yẹn gbé yẹn fún ara kábíyèsí tí kò tẹ̀síwájú ọ ní ibà kẹ̀bá dẹ̀ sọ̀rọ̀ náà kí á gbóhùn ẹ̀ lè má dúró ọ̀hún ọ ní máa bọ́ bá ṣàlà alágbára díẹ̀ so bí a ṣe dé sí ìlú tó ń pè ní Òkàkó nìyẹn pẹ̀t kì í ṣòkàkó náà ń pè nígbà tí wọ́n ń pè ní Odò Ládékẹ́. Odò Ládékẹ́. Yes. bó ń gbàdókè àkó kábíyèsí. Good òṣè ẹni béèrè Aláyélúwà. ọ̀fẹ́ àlàyé ni màá ṣàlàyé bẹ̀rẹ̀ ṣe rí àwọn ọmọ ọba ní ayé àtijọ́ ṣọ́ máa ń yọ̀ ayọ̀ lọ́rùn rán ṣe wọ́n fẹ́ kí ọmọ ẹni wọn fọṣọ wọn jọlá ọba nígbàrá ìwé ṣé wọn máa kúrò níbí kí wọn máa lọ sí ojú títì níbẹ̀ dídé àwọn èǹgbé ẹrù lọ sí ọjà kan ń dáhùn dúró inú bàbá wa dùn pé àwọn ọmọ òun rèé ṣe ṣekúṣe orúkọ Odò Ládékẹ́ kẹrán ń pè wá kan má dé wọn dìde wọn bá àwọn ọkọ níbí wọn ń pè olórí wọn ń pè ní Àkó. Obìnrin wa àbọ̀kùnrin kábíyèsí. Obìnrin rùn wá kábíyèsí. òun olórí wọn nígbà náà ìyẹn rí róun wá wò títí pé ẹ jẹ́ ká sọ bí èsì àṣebí Àkúrẹ́ àṣàbọ̀ níbí káyé orúkọ padà torí orúkọ òun fẹ́ kán bọ̀ orúkọ òun jẹ́ so wọ́n ṣe yí orúkọ yẹn padà nígbà yẹn rẹ̀ wọ́n ń pè ní Òkè Kẹ̀ríbé wà wọ́n ṣe ń pè ní Òkè Àkúrẹ́. ló ń fún dòkè Àkúrẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni kábíyèsí ẹ̀ kóhùn òun náà. Odò Ládékẹ́ yẹn. ẹ̀sìn mi ló Odò Ládékẹ́. à ń lò ká bá fẹ́ gbára ẹni sọ̀rọ̀ gidi àṣọ ọmọ Odò Ládékẹ́ náà wà. nẹ́ẹ̀rín wẹ́n. nẹ́ẹ̀rín ara ni. àmọ́ náà dàrá rí ní kò wá rí ní. Yes Òkè Àkó ni. ṣáwa ń fọ Òkè Àkó rà wá. Òkè Àkó rà wá. sí ẹ̀kọ́ òun náà pẹ́nẹ́rún ẹ jẹ́ káwọ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lókè Àkó níbẹ̀ kí lẹ́ fún bọ́yàwó kẹ́ fún bọ́mọ kí irú iṣẹ́ ṣíṣe wọn níbẹ̀. iṣẹ́ àgbẹ̀rẹ̀ ń ṣe. iṣẹ́ àgbẹ̀rẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ ni. irú iṣẹ́ àgbẹ̀ ń ṣe. gàrí rà mọ̀ nípa rẹ̀ jù adẹ́gbẹ́ àgbàdo à ń gbẹ́ ẹ̀wà díẹ̀ ní ìgbà yẹn ṣùgbọ́n kòkòrò ẹ jẹ́ kí wọ́n torí wọn tí àwọn yẹn wọ́n ná gbọ́n ṣe fi oko náyé wòye kan pa kòkòrò ẹ̀ ṣé wọ́n ní lọ́gbìn ẹ̀wà kéré ìdajì mú jáde so ìyẹn náà fún kánsúlù ẹ̀wà
ó jẹ́ fọ́ gàrí pẹ̀lú àgbàdo gẹ̀rí pẹ̀lú àgbàdo rẹ̀ ń gbẹ. Níbi ẹ jẹ́ ká wo òkè àkó náà fọ́ gẹ̀rí rẹ̀ ń gbẹ níbi rẹ̀ pẹ̀pẹ̀ fọ́ ọrùn rẹ̀ fún bọ́yàwó kan fún bọ́mọ rẹ̀ iṣẹ́ àgbẹ̀ nígbà tó rọ̀ wọn àgbàlagbà fọ́ sí bàbá bọ́nà bàbá kí bàbá bọ́nà bàbá nígbà ẹ̀rọ wọn bá ẹ wà níbẹ̀ kan sí wà lókè àkó ẹ jẹ́ ká wo bẹ́ẹ̀ ṣe máa mìíràn lọ padà rí Ìjẹ̀bú-Òde bóyá ẹ lára òun ní Ìjẹ̀bú-Òde o ẹ máa ra òun gbé bẹ́ẹ̀ ṣe mìíràn náà ṣàgbére ń gbé àbí sóòtù nẹ́mọ́ tó rè ń rẹ̀ lò. Èmi sì bọ́ dẹ̀ nínú yẹn torí AC school elégbà kọjá primary 3 about standard 3 lásìkò tèmi so kàbádé dé standard 3 yẹn Ìjẹ̀bú-Òde adẹ́gbẹ̀mí lọ́ka sáàmà ojoojúmọ́ yà fẹsẹ̀ mìíràn láti bẹ̀rẹ̀ lọ Ìjẹ̀bú-Òde. lọ Ìjẹ̀bú-Òde. yes ká máa tún fẹsẹ̀ rẹ̀ bọ̀. ojoojúmọ́ yẹn lọ Ìjẹ̀bú-Òde. bẹ́ẹ̀ ni. kábíyèsí ní mo débẹ̀ sẹ́yìn sì ń bọ́ níbẹ̀ o kẹ́ mọ́ fà wá kọ̀ròyìn káàbàdé bọ̀kàn àmọ́ wójú lẹ̀ wọ́n kó yé wọ́n jẹ́ kó yé mi fọ bẹ́ẹ̀ ti wà náà yìí ọjọ́ orúwo òun náà yìí ti lọ bí ọmọ ọdún kan ó dẹ́nà àádọ́rùn that is 89 years. kábíyèsí ẹni rẹ̀ tí rẹ̀ náà ti bẹ́ẹ̀ lọ Ìjẹ̀bú-Òde èèṣọdún kìnnà èèṣọdún méje èèṣọdún mẹ́ta wẹ́kẹ́sì tún rí wáyìí àwa kékeré rẹ̀ ọgbọ́n ẹ̀sẹ̀ mi ta náà. orí ọ̀fẹ́ Ọlọ́run rún wa. orí ọ̀fẹ́ Ọlọ́run wà. bẹ́ẹ̀ ni kábíyèsí. ọkùnrin àjọ bẹ̀rẹ̀ kò jẹ́ pé kó ẹ̀mẹ́rí wọn níní ṣe máa fọ́ bá mìíràn wa. kábíyèsí. ọkùnrin àjọ bẹ̀rẹ̀ kán lè tún nágbára jì mí lọ. kábíyèsí. ọbọ Ọlọ́run bó ti wọ Ọlọ́run ló ṣọlá ẹ. ìṣọlá rẹ aláìlúwa. ntọ́lọ́run fún mi ni pé kí n ní ara tó ń dán díẹ̀díẹ̀. ìwé ìṣídẹ̀ẹ́dẹ́ kábíyèsí rẹ̀ ń lọ́sọ̀ọ́. àti pé èmi nìkan rí yèmí bí. ẹ̀mẹ́nu kan sórí yẹn bí aláìlúwa. nígbà rẹ wà ní kékeré yẹn mi lè gbẹ́dọ̀ lọ kó n lè lẹ́rìí o bọ́ ni ń bọ́ mìíràn wà o ṣùgbọ́n in fact kì í má lọ sí Ìjẹ̀bú-Òde grand school ṣé kàn bá gbé kó mi fọ́ kí n kò roko ṣé máa sanwó rẹ̀ ṣé máa sanwó. ìyẹn ní fọwọ́ yọ̀rọ̀ ní kékeré aláyélúwà. kó o bá wọ ọwọ́ mi ṣé o dàbí ẹnujọ́ mẹ́ta ní ilé ìbẹ̀rẹ̀ sí ni ilé wáyé tẹ́lẹ̀ ṣó ń dìbò ọwọ́ ọmọdé bẹ́ẹ̀ torí mi kọ̀kúrí mi dẹ̀ lẹ́rìírí. lẹ́sẹ̀ ìwé nìkan sórí yẹn. bẹ́ẹ̀ ni. èyí jù nínú àwọn ẹran ìṣẹ̀ṣe òun rí orò nítorí pé òun ni àwọn ọba ń lò láti fi ṣe máa ṣe bí kọ̀mándì ìlú yes lẹ́yìn orò à ń ṣe ẹ̀rànà. yes. bẹ́ẹ̀ni à ń ṣe ẹ̀bì àdẹ̀mbọ̀ òṣì àwọn baba ńlá wa tó ti lọ là ń pè lóṣì in fact òṣì táwọn bọ̀ ń bí the first ẹni tó kọ́kọ́ jọba ló kàkó wọ́n ń pè ní Òṣènúgà òun ra à ń bọ̀ ṣì yẹn ìkan náà ọmọ Òṣènúgà ìjókòó rí àwọn ọba ní ṣe ègún nígbà yẹn bẹ́ẹ̀ ni yẹn dẹ̀ kọ́mọ̀ náà yìí ọ̀pọ̀lọpọ̀ ti ibà ẹbí bá tèmi ìdégúnrún wa ṣùgbọ́n ìyẹn dẹ̀ kọ́mọ̀ torí nílẹ̀ ń bọ́ kó àwọn èkó wọn sí. ẹ̀sìn kọ́ òtítù àgbà díẹ̀ kúrò náwó ẹ̀ ní níka àwọn òyìnbó dé wọ́n mú Bíbélì dání gbogbo àwọn àṣà ẹni gbé wọ́n fẹ́ bàjẹ́ bẹ́ẹ̀ àwọn àgbàlagbà kan wà yẹn jẹ́ kí kìíní ẹ̀ bọ̀jẹ́ ṣùgbọ́n tẹ́ bá wò títí òtún yìí ní ti ẹ bá ń gbọ́ ní ṣọ́ọ̀ṣì wọ́n á máa wàásù pé ìbọ̀rìṣà ọ̀dà nǹkan tí èmi mọ̀ ni pé bí àwọn ẹni bọ́n ṣe ń ké sí Ọlọ́run wọ́n ṣe ìmọ̀ràn ṣiṣẹ́ nígbà náà àwọn ti Christian àti Muslim nítorí pé ọ̀làjú tètè dé ọ̀dọ̀ wọn náà wọ́n rí àwọn kìnìún wọ́n kọ sílẹ̀ wọ́n dẹ̀ ní education ìyẹn rí jẹ́ kí àwọn èèyàn kan tètè mọ̀ nípa ọ̀rọ̀ Jésù nípa ọ̀rọ̀ Muhammad pété wá bí àmọ́ ń tá a mọ̀ ni pé ká ké Ọlọ́run odò Ọlọ́run òkè
ra mọ́ òun náírà tó ń pè ní Elédùmarè à ń bolúwẹ̀rí kí ara lè tó ẹni. àkùrẹ́mìlẹ́kẹ̀ kọ́. àmọ́ yẹn nípa yẹn ìyẹn sì ń gbé. ìsàgbò nílé. àgbòrèmìlẹ́kẹ̀ àgbò wà àná àgbò ìgbà yẹn àná àgbò àná ẹ̀pà àná jìgbò jìgbò yẹn rà ṣe ní àsìkò ẹ̀bì ní kúròbá tó yá nísìnyí à ń ṣèkànnà pé nígbẹ̀rún ìyẹn rà fún máa mi bú àwọn ní àṣebí nílùú. ẹ̀fọn kìlọ̀ wà. bẹ́ẹ̀ ni torí kí káàbá máa ṣe ẹgbẹ̀rún náà yìí even èmi fúnra mi kan bá débi wọn á bú mi n náà fẹ́ kàn mo ní láti bọ́ ìta kí n jó kí n náwó kí n jó kí n tún fún ọ̀nà tí so kí kábíyèsí bá lè ṣe yẹn ìṣẹ́nu ọdún ìbò ìlédùn. kábíyèsí nígbẹ̀rún rẹ sọ ẹ̀jẹ̀ káwò níbẹ̀wé wọ́n ẹ̀ máa jó wọ́n ẹ̀ máa náwó wọ́n ẹ̀ máa ṣe dédé náà náà wọ́n ìran máa ń kọ́ bú ẹ̀ǹgẹ̀ lẹ́kọ̀ọ̀kọ̀ ẹni bóyá ọ̀ràn ti kọ̀kọ̀ já ọ̀rọ̀ akákọ̀ fún dọ́ọ̀ ẹ̀kẹ́. ìran fún bẹ́ẹ̀ mi ẹlẹ́ má ti ọ̀rọ̀ nígbàgbọ́ ni ìran fún bomi ṣá nígbà náà ẹ̀rọ tirẹ̀ olóòtú ṣé o rántí ìran fún bomi níbẹ̀. ọba tó mọ Jésù adéápẹ. ẹ ti yàrá fún mi. aláyélúwà. sọ́ọ̀rì á lè bú mi fọ eléyìí ọmọ Jésù ló wà. mo jó mo dún fún ọ̀nà tí mo fún ọ̀nà owó. òṣìṣẹ́dálẹ̀ ni ó wà. yes nítorí nǹkan tó ń ṣe ni pé àṣebi kó bá lè kúrò nínú ibi wọ́n ti táṣìírí ẹ̀rí ta kó o jalè wọn abú ẹ̀fọ́ lè rọ wa kó o ṣe dọkọdọkọ wọn abú ẹ̀fọ́ dọkọdọkọ rọ wa so wíkẹ̀ nàgbára àtijọ́ náyà àtijọ́ kí Ìgbò bá ná obìnrin ẹgbẹ́dọ̀ gbọ́ rókè ṣùgbọ́n kó bá dé fọ èdè sí Ìgbò níta kó o gba obìnrin ní ti obìnrin agbanẹ̀tì padà so kíní yẹn ṣáàjọ fún ṣé kìlọ̀kìlọ̀ rárá ẹni. kábíyèsí wa jẹ́ káwò bẹ́ẹ̀ ti sọ̀wé bẹ́ẹ̀ ti sọ ràn fún bọ́yàwó kan fún bọ́mọ ẹ wá jẹ́ káwò olúwe nílùúwe ìdàgbàsókè sì ti wọ́ olúwe. káàbà fẹ́ mọ̀ bóyá ìdàgbàsókè wà àbí èsì ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi pẹpẹ mo dúpẹ́ náà dọ́lọ́run pé èmi rínú mo ríta ẹgbọ́n ṣe sọ̀rọ̀ ẹ 1935 ràn bí mi around that period Ogun àgbáyé nígbàrá ìwé iyọ̀ lásán kẹrẹ rí yọ̀rà èkó wọn tún abọ́ ìtòsí o even gàrí rà ń ṣe níbi agbẹ́dọ̀ gbé kọjá lọ lójú kejì òwúrọ̀ àfọmùgbé rẹ̀ bet nígbàrá ìwé yẹn àwọn òyìnbó rè wá dá wàhálà yẹn lẹ pé ogun Hitler ráńpẹ́ 1945 rún kúrò ńlẹ̀ kó tó 1945 yẹn ìyà jẹ wọn nílùú yìí o kò síná kò sómi kò sí nǹkan kan kálẹ̀ káwá ní kékeré èsì ilẹ̀kùn ẹran náà. èsì ilẹ̀kùn ẹran náà. pàkìtì ló máa dá ìbò ibẹ̀. yes ilé bá ń gbé ìwọ̀n ẹran náà fún pa ilẹ̀ torí kí jìgá má bàa jẹ ní tán. aláyélúwà. èmi náà ti ní jìgá rí mo dẹ̀ ti nógòdò rí oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ ṣùgbọ́n náyé ìwò yìí nísì mẹ́rẹ̀ẹ́lẹ́ gbọ́rú yẹn ẹ̀yin wo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀dẹ́ bíi nísì ẹ̀tẹ́ ògiri ẹ̀ṣẹ́ ògiri ìkànnà ọ̀nà tán. àtẹ̀gùn fẹ́ yá. ìwọ̀n fọ yàtọ̀ wá sí nígbàrá ìwé standard class 2 ní skulu de nokako káàbà máa kúrò níbi àlọ sí Ìjẹ̀bú Mọ̀ṣẹ́ àbí ká lọ sí Ìjẹ̀bú de lọ́ka Èkó ọ ká lọ sódò lọ́ka standard 1 standard 2 standard 3 Ìjẹ̀bú de agbom lọ́ka yẹn so bẹ́ẹ̀ nísìnyí school ti wà tó dé primary 6 secondary school ti wà
so gbogbo nǹkan ti yí padà díẹ̀ ìlú ti ń dàgbà rókè. bẹ́ẹ̀ ni so títí ọlọ́dà lílá. títí ọlọ́dà richard kòkòrò wa bí kò dì pé Abíọ́dún wa ṣe títì mọ́tò wọn pa àjòkókò màkànyìn débi. rẹpẹtẹ. ìgbọ́n adúgbò náà lọ́lọ́ torí ojú rí ó kàn jẹ́ sọ pé mi fẹ́ divulge mi fẹ́ mú pépà yẹn níta speech rí mo ń kọ fún ojúdọba tá a máa ṣe níwájú yìí nǹkan tí mo kọ síbẹ̀ ni pé mo fẹ́ kí gbogbo ọmọdé ọkùnrin ìlú obìnrin ìlú kan jẹ́ kájọ sowọ́pọ̀ kájọ gbé ìlú kàkóga ẹnìkan dágbó ṣe kábíyèsí ní ẹnìkan dá ṣe even àwọn olóyè bíi mélòó tí mo ní wọn ò lè dá ṣe bẹ́ẹ̀ kí dédé ẹni bá jọ fọwọ́sowọ́pọ̀ ká gbé ìlú kàkóga àwọn èèyàn tó wà ládùúgbò wa máa sọ pé òkàkó èdè wa yìí ìwọ̀n tá a bá ṣe èso ni màá bá ní ṣe o ó di dandan pé kí dédé ẹni ká jọ sowọ́pọ̀ ká jọ gbé ìlú kàkóga. Model school náà pé amósùlè kọ́ ibẹ̀. amósùlè kọ́. lébẹ̀ rẹ̀ ṣùgbọ́n kórìlọ́ yẹn ran abandon rẹ̀. ó yé mi. èyí dẹ̀ tún débẹ̀ lẹ́yìn rẹ̀ yẹn náà kò wá síbẹ̀ rárá ó ti kọ lẹ́tà oríṣiríṣi sí Commissioner for Education pé ibi ìkọ́ ó ti ń dá wàhálà lẹ́ẹ̀ nílùú ìgbà kan á lè sùn ká di ojú méjèèjì o ojoojúmọ́ náà wọn lè ń wá kọ́ wọn já olú ẹni o ibẹ̀ kẹrán sápamọ́ sí in fact èdè paríparí rẹ̀ nẹ́rùn ọjọ́ mẹ́ta yìí wọn gbé obìnrin kan ní Ìjẹ̀bú Òde àwọn gbọ́mọgbọ́mọ ibẹ̀ ràn wá gbèsè but luckily for the woman ọmọ ẹnìkan ń dákú ní ọgbà yẹn yes ó fẹ́ lọ́rọ̀kọ rẹ̀ lóhùn à ń gbóhùn fún ọmọ ìsì wà nù lẹ́nu ẹ̀yin wo ló wà ń bẹ̀ wọ́n dáhùn kò ní ẹni mọ̀ pé kí ló wẹ́ ju ìmọ́lẹ̀ wúwa àwọn ìgbọ́mọ̀ yẹn ọ̀bẹ ìta wọ́n sá lọ wọ́n yẹn wá jáde pé ṣé wọ́n gbé òun o lọ́rọ̀ kúkúrú ṣá àmú ìkànnú àwọn ìgbọ́mọ̀ yẹn bet kó tó yẹn àwọn Fúlàní àwọn ẹ̀nẹ́ ti wá yes wọ́n ti wá ìbẹ̀rọ̀ dé sí mo láti bẹ àwọn èèyàn pé kán ló bá mi sọ̀rọ̀ fọ kán jọ kán move kán kúrò lọ sí iwájú abẹ́yẹnjá o à ń kúndùrú wọn o ṣùgbọ́n àfẹ́ máa da ẹ̀ràn ní àdúgbò ẹ̀ nígbè kúgbé wọn ẹ̀ lè lọ náà ṣùgbọ́n àfẹ́ gbé wọn ká ṣe mú ẹ̀rùn sọ ni Ọlọ́run tì mí lẹ́yìn wọn kúrò níbẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ ńláńlá kò dé ìṣẹ̀lẹ̀ ní ẹnìjọ́ mẹ́ta yìí ó ń bà ní nẹ́rù ó ń kọ́ nínú mi nú mo bẹ́ẹ̀ pé kán jọ ọ̀túnrọ̀ Ọlọ́run ṣe rí bẹ́ẹ̀ kó lẹ̀ kí ọ̀dẹ̀ fẹ́ fi ṣe skúlù mọ́ kán gbére àwọn èèyàn kan tó fẹ́ dalẹ̀ ìṣẹ̀lẹ̀ kan fi dalẹ̀ ìṣẹ̀lẹ̀ kó yí kọ́ máa tírèèni àwọn torí ní Nàìjíríà bá a ṣe wà nínú àwọn artisans àwọn oníṣẹ́ ọwọ́ dédé ó ṣọ̀wọ́n níjẹ̀bú ó ṣọ̀wọ́n ládùúgbò ẹ̀ nígbé kó máa wà níṣẹ́ wọn níṣẹ́ ṣé máa lọ Ìjẹ̀bú Òde àwọn ọmọ ẹni wà ní àdúgbò ní èrè iṣẹ́ kí wọ́n kọ́ oníṣẹ́ ọwọ́ yẹn kí wọ́n fọ wọ́n máa ṣe ọwọ́ èmi ṣe welding èmi ṣe carpenter èmi ṣe building gbogbo ẹ̀ rígìlẹ̀ ráàbọ̀ kan a máa fò ilé ẹ̀ kan wa ìlànà ẹ̀rí ẹ̀ orí tukú méjì mìíràn lẹ́yìn rẹ̀ náà so mò ń bẹ̀ gọ́vùnà ni onínú rírun wa kó jọ kó wa bá ní gbogbo ọṣẹ máa ṣe kí oṣù máa gbére àwọn iṣẹ́ aládàáni àbí kẹ́kọ̀ọ́ fún wọn fẹ́ fún da skul mìíràn lẹ̀ bíi College of Education àbí technical college
irú kan bẹ́ẹ̀ ni mo fẹ́ kàn bá a fi ṣe. Oríkì ẹni ọmọ ẹkùn rìn. ọmọ ẹkùn mayàn. bẹ́ẹ̀ ni mo sọ ẹ náà kọ pé ọkùnrin àkọ́kọ́ dúró sí ṣùgbọ́n kò ń yá ìgbà tí ò sí lọ síwájú ó kúrò. Gbogbo àwọn ọmọọba ló ní symbol kankan symbol tí ó kà kó ẹkùn. But mistake tí àwọn ọmọ wa láyọ̀ràn gbé bẹ́ẹ̀ ìyẹn ṣe tẹ̀lé ìṣẹ́kù. Mo ti sọ̀rọ̀ fọ̀ sọ́yìn máa tún gbé kó níbẹ̀ kọ́ máa wá gbẹ́kùn wá. Orúkọ mi rí Ọ̀túnba Táíwò ọmọ Adébánjọ Òròdùdùjoyè ọ̀fọ̀kẹ́ àkó. ẹnì bọ́jẹ́ Òròdùdùjoyè tókè àkó. Kábíyèsí ti sọ̀rọ̀ nípa àwọn ẹ jẹ́ ká wo oyè rẹ̀ jẹ́rìí bó oyè rẹ̀ ti jẹ́. Oyè ilé mi jẹ́. oyè ilé rẹ̀ jẹ́. Kábíyèsí. ẹnì bọ́jẹ́ nágbára lọ́wọ́. àṣẹ o. ẹ wá jẹ́ ká wo òkè àkó ṣẹ́yìn bọ́ náwó bàbá kí bàbá bọ́ náwó bàbá òkè àkó kẹ́rẹ́ lè sọ nípa ọ̀rọ̀ olúwe. Èéjú nu rẹ̀ rí bá mi ti sọ náà nǹkan ṣé ọmọdé rí mi wá so èéjú nu rẹ̀ rí bá mi ti sọ yẹ. kẹfẹ sọ̀rọ̀ wọn ọmọ olú. Kan túbọ̀ wálé ká túbọ̀ gbé kádìjọ gbé òkè àkó lárugẹ. Orúkọ tèmi ni Adédàpọ̀ Ìdòwú Olútì Òkè Àkó. ẹnì bọ́jẹ́ wọ́n ní Olútì kírú pa wọn nílùú ẹ̀. Ipa mi pọ̀ ń lu ẹ là ẹni káwọ́. Uti Malẹ̀ Uti Oro kábíyèsí. kan fọ Olútì dédé ètùtù ìlú mọ̀ ń yọ̀wọ́ sí mọ̀ fẹ́ kó dáńlù Olútì rè nídìí rẹ̀ kábíyèsí. ó dẹ̀ tún náwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ náà lẹ́yìn rẹ̀ èyí ń tẹ̀lé. oyè mi àmọ́ ẹnẹ́mi kan rẹ̀ ẹsẹ̀ yìí ń fọ́ ẹ̀mí bá a fa àbí alájì torí mo rún gbọ̀n rẹ̀ mú dání. bó ń ṣe máa rí rẹ̀ wọ́n mọ̀ fọ oró èmùgbẹ́ta kábíyèsí. eré oró dẹ̀rẹ̀ wọ́n mi ṣe nulẹ̀ kábíyèsí. ẹ má bínú fọ mọ̀sán. ẹ wá jẹ́ káwọ́ olúwe kọ́ bó ń tiri nọ́dọ̀ ẹ̀wọ̀n o. ìlú Òkè Àkó bẹ́ẹ̀ ni ti sọ ìjù kábíyèsí ẹni ó ti sọ ìjù kọ́lọ́run túbọ̀ jẹ́ kó pẹ́rẹ́ ni adérẹ̀ kó pẹ́ lórí irúkẹrẹ kó dàbẹ̀rẹ̀ ibi rí kábíyèsí tẹ̀ni dénèní inú mi dùn fọ kó máa máwọn olóyè ó máwọn ọ̀dọ́ èrí bàbá mi ṣe ilẹ̀ náà ìfọ kó bá dàgbàdàgbà kó bá tàtìkù àwárò ń kù sí náwó kúlù má bàjẹ́ rún ṣe ìlú dẹ̀ má bọ̀jẹ̀ ọ̀ka kó má bọ̀jẹ̀ láti kó tẹ́ni ìjù náà ti sọ yẹn mò ń gba anádùúrà fọ dídé ọmọ Àkó pátápátá èyí ní ìdálẹ̀ èyí ní ìlú òkèrè nílẹ̀ òkun kí dédé wọn wálé kájọ gbé Òkè Àkó nárugẹ àwọn ẹ̀ ń wà nílé à ń gbé àmọ́ èyí tó bàbá ti sọ̀rọ̀ fọ ìfẹ́ òun rè jù Ọlọ́run àtúbọ̀ fẹ́ ìfẹ́ rẹ̀ àárín ẹni ní Òkè Àkó ìfẹ́ rẹ̀ dẹ̀ wà ní àárín ẹni kẹ́ ẹ máa bọ̀ jẹ́ o mò ń ṣe yí rẹ̀. Orúkọ mi ni Ọ̀túnba Ìbídàpọ̀ Ṣọ́sàmì olóòtú ọwá ìlú Òkè Àkó. olóòtú ọwá ìlú Òkè Àkó ẹ jẹ́ káwọ́ wọn ní olóòtú ọwá kírú pa wọn níbẹ̀. ipa tí olóyè olóòtú ọwá ń kó ni pé gbogbo àwọn olóyè ìmọ̀ràn tí wọ́n bá ní wọ́n máa bá olóòtú ọwá ló máa lọ bá kábíyèsí wọ́n wá àwọn olóyè sọ ọ́ bá máa ṣe ṣe náà yẹn kò bá dìfọ̀ kó ṣe ká pè ìpàdé dídí àwọn olóyè kájọ sọ papọ̀ àṣọ wọ́n yìí fọ sọ àwọn olóyè rẹ̀ fọ òun wá ìfẹ̀kẹ̀ ṣe tọ́ mi láti lọ jẹ́ fáwọn olóyè pé. oyè mi òun ránṣẹ́ fọ ẹ̀wọ̀n ẹ̀rí àṣẹ nátòkè. chief of staff. ẹnì bọ́jẹ̀ chief of staff. bẹ́ẹ̀ni. ẹnì bọ́jẹ̀ olúwe kọ́ bó ń tiri nọ́dọ̀ ọmọ ẹ o. well gẹ́gẹ́ bí bàbá ṣe sọ kọ ìlú iná bèbí sí. oyè mi. ìlú náà mo dẹ̀ yìí wá. kábíyèsí. àwọn ìdàgbàsókè tí kò sí ní ayé àtijọ́ ó ti wà. gẹ́gẹ́ bí kábíyèsí ṣe sọ àti ní skul. oyè mi. iléeṣẹ́ kan lẹ́tàn dálẹ̀ nílùú àdẹ́ńbẹ̀ ìjọba pé kíjọba bá fún wọn ní àṣẹ pé kán lè bẹ̀rẹ̀ iṣẹ́ bìkọ́ tó bá sírú iléeṣẹ́ ìlú lè ní ìgbàsókè. màá tún rọ àwọn gẹ́gẹ́ bí bàbá àtàwọn ẹlẹ́gbẹ́ mi ti sọ pé ìfọwọ́sowọ́pọ̀ rèjù pé tí àwa olóyè àtàwọn ọmọ olùtá bá fọwọ́sowọ́pọ̀ àgbé ìlárugẹ. Orúkọ mi ni olóyè Babátúndé Àjàyí ọmọ bíbí inú Òkè Àkó. kó oyè rẹ jẹ. Mo jẹ oyè Lápẹ̀kùn.
lápẹ́kùn. bẹ́ẹ̀ ni. káwọn gbàgbà fọ́ nìyàn pẹ́kùn ojú alárẹ̀ ìmàdẹ̀ máa dán wáyé ojú ẹ̀ dánjú. orí ọ̀fẹ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni. wọ́n wẹ̀ lápẹ́kùn ẹkùn ìṣẹ́ ẹ̀pọ̀. ẹkùn tí a pa gẹ́gẹ́ bí èmi ṣe jẹ́ mo jẹ́ ìkan nínú àwọn ọmọ balógun akílẹ̀ Ìjẹ̀bú. So nídìílé wa a gbọ́ àdẹ̀rí àmì pé ìkan nínú àwọn bàbá wa jẹ́ àwọn tó ja ogun ní akílẹ̀ Ìjẹ̀bú ńgbà yẹn so nílẹ̀ Ìjẹ̀bú so ìyẹn pẹ̀lú ọmọ akin tí a jẹ́. ìlú èkó bó ti rí o. ẹ̀wẹ́ ní agbára Ọlọ́run a dúpẹ́ fún Ọlọ́run a dẹ̀ dúpẹ́ lórí bàbá wa kábíyèsí torí wípé ìlú yìí wọ́n ti mọ̀ bẹ̀rẹ̀ lóòótọ́ wọn lè mọ òpin ìlú yìí àmọ́ dídá ó ti ń dàbọ̀ èyí tó yìí máa dá ó máa ṣojú wọn gbogbo èròǹgbà wọn láti ilẹ̀ torí pé tí ọba ṣẹ́gun sí ó máa ń jẹ ni ọmọ àtúbọ̀ jẹ ọlá ìlú yìí torí pé àwọn ti ṣe oríṣiríṣi wọ́n dẹ̀ ti lé good foundation fún àwọn tó ń bọ̀ lẹ́yìn láti tàn is a role model torí pé orú wọn ṣọ̀wọ́n ládùúgbò àti ní agbègbè wa kẹ́tó lè rí ẹni tó lọ school tó nọ́lá tó ṣe kínní tó wá wò tó wò pé Amẹ́ríkà ó ń lọ ó ń dé ó ń lọ London ó ń dé ó nójú bí tí bàbá òde ní àgbáyé bọ́dẹ̀ ṣe lọ káàkiri tó ṣiṣẹ́ tó kò wá wò pé ìlú yìí ó ti kéré jù kí ni fẹ́ lọ ṣe ń bẹ̀ kí lẹ fẹ́ fọ́ fà mí tó wá padà wá so ìyẹn náà ló ń múrú àwa yìí tá a fi wò wípé nǹkan tó bá múrú àbá yìí tó wà níbà yìí tá a bá wo Akílẹ̀ Ìjẹ̀bú tó bá mú èjì wọn jáde tí nínú ìdúró wọn àti nínú ẹwà tọ́lọ́run fún wọn àti ní grace ìwọ̀nba ìtọ́lọ́run pèsè fún wọn láti lò a rí pé wọ́n gbìyànjú wọn ò dẹ̀ kọjá lu yìí tí kábíyèsí bá travel lé ní ìsìn tó bá wà London bó jẹ́ night flight wọ́n á pè ẹ wá gbé mi Òkè Àkó yìí ló ń bọ̀ wọ́n ní lélẹ́kọ̀ọ́ wọn ò ní sùn wọ́n á dé Òkè Àkó àyún Òkè Àkó ń yun àwọn. Chief Adékúnlé Adémọ́sù Chief Àró Òkè Àkó. Àró Gèsì ó dúró gogo kọ́ba ó tẹ̀ wọ̀rọ̀kọ̀ kíjòyè bàbá wọn àtúbọ̀ pẹ́ o máa gbá a lọ́rùn náà dọ̀wọ́n ẹni Òkè Àkó níbi búùlù tìrẹ o. ẹsẹ̀ pọ̀ ṣe rí Òkè Àkó adúpẹ́ lọ́wọ́ bàbá wa gidigidi ó try àwa olóyè àdéhùn tún gbawọ́ tì náà a rí i pé ìlú wa yìí àyè ń bẹ̀jọba kán ràn wá lọ́wọ́ kíjọba máa sọ pé òun mà sí rẹ ni torí ibi tí káà náà ń gbé kíjọba náà tún ràn lọ́wọ́ òun rí dájú torí apárí banimisa kan lè mú di òpin kó lè nórí yìn torí amúgbàtà kókò kádẹ́ máa dárúkọ ẹ̀ lẹ́yìn ọ̀la pé kábíyèsí wa yẹn ó try ó dẹ̀ ń ṣe gbẹ ó dẹ̀ ń ṣe bẹ̀bẹ̀ àwọn olóyè mo fọ mi gbọ́rọ̀ yìí sẹ́yìn pèrè information ti dọ́dọ̀ náà yẹn àyà dìde ẹ jẹ́ ká débi adẹ́mi tún lù náà kó lè tún ṣe àwa ọmọ ìlú ni mo tún máa rọ̀ ẹ má fọ kábíyèsí sẹ́wọ̀n ẹ má fọ àrò sẹ́wọ̀n ẹ má fọ lápẹ́kùn sẹ́wọ̀n olùtì àwọn olóyè ìlú ẹ má fọ wọn sẹ́wọ̀n ẹ jẹ́ ká parapọ̀ ká gbọ́wọ́ ni kájọ gbé ìlú náà kájọ gbé lárugẹ. orúkọ tèmi rí Chief Mrs. Adébísí Ìdòwú Florence. oyè sẹ́jẹ̀. yèyé mẹ́tọ́. yèyé mẹ́tọ́ ti Òkè Àkó níbí. bẹ́ẹ̀ni. àgbà Ọlọ́run kẹrin wa kẹ́mẹ̀tọ́ náà pẹ̀ wọ́n á mú gbó bó ń ṣe máa jẹ́rẹ̀ Òkè Àkó náà dẹ̀ wọ́n obìnrin bó ń tì í náà dọ̀ wẹ́. àdúpẹ́ náà dọ̀ kábíyèsí torí fọ orí ẹ̀ka mi dúpẹ́ torí ìyàwó olùrẹ́ mi wà àmọ́ torí ká lè jọ máa ṣe àsowọ́pọ̀ ká lè jọ ṣiṣẹ́ pọ̀ nílùú kí ìlú lè dàgbàsókè nìkan fáwọn jẹ nípa àwọn obìnrin ká lè lọ́ọ́ máa mèsì lọ rí àwọn ikú nílé kábàá tí wàá fìn orí kan fẹ́ ní jẹ̀rìbẹ́. akẹ́lù pẹpẹ náà gbá lọ ẹ wá jẹ́ káwọn oníbẹ̀wé náà ń sọ̀rọ̀ wé àwọn ọmọ wẹ́rẹ̀ ní Èkó rẹ̀ nìbàdàn gẹ́gẹ́ bó obìnrin kẹfẹ́ sọ wọn nípa iṣẹ́ obìnrin nílùú. amúkọrin kan ní ibẹ̀
òkà kó yìí ti gbogbo wa ni kó má gbọ́dọ̀ bàjẹ́ tí kò rí ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan torí kò síbòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé kájọ gbé lọ́dọ̀ ọkùnrin gbé kájọ gbé lọ́dọ̀ obìnrin gbé kájọ gbé gbogbo ọmọ òkè àkó kan bá ní gbé kájọ gbé àlejò ìkọlẹ rúlù pàápàá kọjọ bẹ gbé kájọ gbé nípa bẹ́ẹ̀ Ọlọ́run àrùn ìnáwó àrùn bàbá náwó àwọn apẹrẹ ni ṣàlẹ tèmi o bó ṣe máa rí rèé. òwúrẹ́ ti gbọ́ láti ẹ̀rù àlàyélúwà ayédèdọ́wọ̀n olóyè tó rán fọ àgbàjọ ọwọ́ ràfi sọ́yà lókè àkóní bọ̀jẹ́ o òkè àkó òkè yẹyẹ rògbòmàmá fọ́hùn nàgbára ẹ̀dùnmàrè wọn wá fọ́ kí n sọ ìdánmọ̀ òlù nátòkèdélẹ̀ fọ ulú ẹni rúlu ẹni o ulé ẹni rúlé ẹni a lè fi wájú ká fi ṣe ulú o dédé wọn pátápátá gbìyànjú kẹ́ndẹ́yìn bọ̀ ulé kájọ gbinarugẹ kúlò òkè àkó má bọ̀jẹ́ kúlò òkè àkó kò má dàrú kí kábíyèsí fọ́ kábíyèsí pàápàá wọn kú ayẹyẹ ìyẹn ti 90 ọdún 90 years rè máa wá náìpẹ́ kọlọ́mbà Ẹlẹ́dùmarè kò jẹ́ kí kábíyèsí pẹ́ ká tó wá dúpẹ́ náwó ẹni rè gbẹ́ni délùwé ìyẹn bá mi Ọ̀túnba Ayọ̀délé Balógun rè ṣe ṣíkù nóyè ti òkè àkó mo dúpẹ́ náà rẹ o òun gẹ́nẹ́gẹ́nẹ́ rè fọ ọmọ ya lọ́gẹ̀dẹ̀ omi lọ́rù lókè àkó mo dúpẹ́ náà wẹ́ òkè rẹ wà orí àtayọ̀ rẹ̀ máa mú bọ́ náà òun ká tó wá dúpẹ́ náà Ọ̀túnba Sanwó bọ́bá jọ̀lú ti lókè àkó rè ń fẹ́ ni kó ṣe pẹ́pẹ́ fúrú kó gbá òkè gbá ilé ọmọ ya lọ́gẹ̀dẹ̀ ṣe ní bẹ́ẹ̀ ṣe náà òun kó má bàa bọ̀ jẹ́ mo dúpẹ́ náà wẹ́ ayédèlé wọn pátápátá rè ṣùgbà ẹni níjọ́wé kọlọ́ọ̀bẹ Ẹlẹ́dùmarè kò bá ní ṣe adégbèga àdúmọ̀sọ ọmọ ya lọ́gẹ̀dẹ̀ orúkọ tí mi jẹ́ iléeṣẹ́ ẹran ẹni iléeṣẹ́ ẹran ẹni òrùn wẹ́ iléeṣẹ́ ẹran ẹni àtẹnitẹni òun wà òun kẹrẹ àdúró tì ní pé kọlọ́ọ̀bá ní ṣe ẹwọ títí gbàmúrẹ̀ ra máa tún náǹfààní ká máa tún padà ra ẹni àwa lórí YouTube ìyẹn Ìran Ẹni TV àwa lórí TikTok Ìran Ẹni TV àwa lórí Facebook Ìran Ẹni TV àwa lórí ìkan tí ń pè é èsì bẹ́ẹ̀ ṣàtìlẹ́ rẹ̀ ni kẹ́hìn bá ti fọ Ìran Ẹni TV ẹ̀wẹ́ ṣáà ti táàpù Ìran Ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa gbé wa títí ìgbàmúrẹ́ ni mò ń ṣe náà dúrà fọ olé ní ilé wẹ́ ọ̀nà ní nà wẹ́ úré o kábìtì. ẹni o àṣà wa kò gbọ́dọ̀ parun.